so gbogbo àwọn nǹkan tí máa ṣàrí káṣá kàkàkàkà then dad wa nǹkan bí early 80s bí i 81 or 1980 mi ìrántí dáadáa mọ́ òun ni wọ́n ṣe hajj so ṣàmọ̀ wọ́n dẹ̀ máa ń fún àwọn pamphlets ni so lára àwọn ìwé tí dad wa kó wálé òní bí i kitabu tawhid kashfu shubuhat gbogbo àwọn pamphlets yẹn ni wọ́n kó wọn wá sí ilé in fact ọ̀rẹ́ wọn kan ní nígbà tó di pé à ń ṣe wá sí súnà níwọ̀n bàbá ṣe gbọ́yé nígbà yẹn ni so ní àwọn ọmọ yìí tí wọ́n dẹ̀ wá ń sọ ní tó takò ń ta dólórí ń sìn á dẹ̀ sọ fún bàbá wọn gbà yẹn tó ń gba gbogbo àwọn kẹpẹ mọ́ kọ́ àwọn tíra yìí wá sílùú wa so àwọn kìíní ẹ̀ ní mo ṣáà ka yẹn mo ka yìí táwọn oníṣúfì náà àwọn kìíní tán kọ gbogbo nǹkan tó mi ṣáà rí gbà yẹn mo máa ń kà ní ó ní tíra kan tó ń pè ní alfajr sadiq náà ń porúkọ tíra yẹn àwọn tí wọ́n kọ tíra yẹn bí àwọn tí wọ́n máa ń ṣe kòbóríyà nǹkan kan mara lára àwọn tí tọ́kì nǹkan kan yẹn ni mo ka tíra yẹn náà gbà yẹn ni lóò kò ń ṣe true dadu wa mo fi rí yẹn ni so mo rà ní orí igbá so mo wá ń compare táwọn ń sọ àti tí à ń kanu tíra Sheikh Muhammad Abdul Wahab nǹkan kan mọ́ra wọn ni tó ń gbọ́ láti Saudi mo wá ń compare ọkọ̀ mi ń fi lọ síbi pé ìtàwọn eléyìí ń sọ ló correct náà tí máa tún wo àwọn ayé Al-Qur'an ní ìta ń kà náà ni ẹgbẹ́ eléyìí ó jọ mọ́ ìtọ́jú òdodo ṣùgbọ́n ẹ mọ̀ ẹ ríra ilé yìí nìkan kò ń ṣe pé àwọn èèyàn kan ń bẹ tó ṣe pé wọ́n ti wà lójú ìlànà ẹ̀ tẹ́ máa sọ pé òkè àwọn tí mò ń tẹ̀lé nìyí so èèyàn kan ń ráwọn nǹkan yẹn èèyàn rí kánú tíra ni so ọkàn mi ṣáà ń fi lọ síbẹ̀